gàràrà tí àrá dáhùn báyìí ẹsẹ̀ bàbá tẹ́lẹ̀ wọ́n lọ hàn àrá ní òfurufú tí wọ́n hàn àrá báyìí wọ́n sì mú ẹdun àrá wọ́n sì mú sọ̀kalẹ̀. Bàbá ní àwọn mẹ́ta ni màlẹ́kà tọ́lọ́run rán wá ní àsìkò kan náà. Wọ́n ní Mósè Orímọládé jẹ́ kan, àwọn jẹ́ èkejì, ní Awólọ́wọ̀ ní kẹta. Tí bàbá bá gbọ̀n tó á dẹ̀ ṣubú lulẹ̀. Bàbá wa sọ wípé àìsàn kan ní yọ àwọn lẹ́nu. Ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn ni wípé àwọn jẹ́ ọ̀kan lára àwọn ìgbìmọ̀ tó ń ṣe àkóso lórí gbogbo ayé. Bàbá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé òun ò ní wọnú ilẹ̀ sùn. A ti lọ gbé casket kankan pósí tí a máa fi sùn sí. Wọ́n á gbé wọn sínú pósí yẹn. Láti ọwọ́ ìsàlẹ̀ báyìí ní kinní ẹ̀ ti wọnú ilé wá. Ó wọnú pósí gbà lọ fọ́ pósí yẹn. Bàbá ti lọ. Àìrí nǹkan kan mọ́ nínú pósí. Ìlú kan wà ní Ọ̀yọ́ state tí wọ́n ń pè ní Àgélú. Àgélú yìí ni wọ́n sọ pé wọn kì í sin ajá ń bẹ̀. Lọ́dọọdún sí ní àwọn onígbàgbọ́ kérúbù tán máa ń wá síbẹ̀. Orí òkè kan tiẹ̀ wà tán ń pè lórí òkè Àgélú. Bàbá wa kan nínú àwọn àgbààgbà tí wọ́n jẹ́ ará àdúgbò yìí wọ́n fẹ́ sọ fún wa àwọn ìletò tá a máa kàn ká tó dé Àgélú. Ọlọ́run tó olúdé lórúkọ tèmi. Abúlé tẹ́ ẹ máa kàn lé pé bẹ́ẹ̀ kó Òṣogbo lẹ́ máa kọ́kàn sí. Tẹ́ ẹ bá kó Òṣogbo ó di Ògbóòlàṣà. Tẹ́ ẹ bá kó Ògbóòlàṣà ó di Akílábí. Tẹ́ ẹ bá kó Akílábí ó di Arárọ̀. Tẹ́ ẹ bá kó Arárọ̀ ó di Arówómọlé. Tẹ́ ẹ bá kó Arówómọlé ó di Àgélú. Ìyẹn ni pé àwọn ìletò tá a máa kàn ká tó dé Àgélú nìyẹn. Àgélú tó jẹ́ ìlú kan tó jẹ́ pé lọ́dọọdún èrò máa ń wọ́ ń bẹ̀ bí omi ni. Tó sì ń wá nítorí ọkùnrin kan tó ti jáde láyé ṣùgbọ́n tíṣẹ̀ ṣì ń fọhùn títí dòní. Orúkọ tèmi ni Senior Superintendent of Apostle Michael Ajayi, èyí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Àbíyè Agbọ́jésù, ọmọ bàbá Agbọ́jésù gangan ni mo jẹ́. Olúwa rán bàbá wa Agbọ́jésù wá sí ìlú Àgélú yìí. Bàbá Agbọ́jésù jẹ́ ọ̀kan lára ọmọ ẹ̀yìn Mósè Orímọládé Túnọláṣe nílùú Èkó. Bàbá dé ọ̀dọ̀ Mósè Orímọládé Túnọláṣe ní ògbólógbòó ọjọ́ ayé wọn. Mósè Orímọládé wà ní ọmọ 30 ọdún 30 years. Ṣùgbọ́n bàbá ti ń lọ sí 90 years gẹ́gẹ́ bí sùúrù àti ìtẹríba tí bàbá ní. Wọ́n fi tọkàntọkàn wọ́n fi ṣiṣẹ́ pẹ̀lú Mósè Orímọládé Túnọláṣe. Ẹ̀yin náà máa wò ọmọ 30 ọdún sí ọmọ 90 years. Ṣé mọ̀ pé ọmọ ló jẹ́. Ṣùgbọ́n bàbá Agbọ́jésù ò wo ìyàn. Iṣẹ́ tí Ọlọ́run rán wọn láti ṣe pẹ̀lú Mósè Orímọládé Túnọláṣe òun ni wọ́n ń wò. Mósè Orímọládé Túnọláṣe òun ló wá sọ fún bàbá wa Agbọ́jésù wípé iṣẹ́ tí ó máa wá ṣe kì í ṣe ní ìlú Èkó, òun ló ti wá máa ṣiṣẹ́ yẹn. Mósè Orímọládé ń sọ fún bàbá Agbọ́jésù wípé orúkọ àwọn màlẹ́kà tí ń bẹ ní ara òun, orúkọ tí ń bẹ ní ara ti bàbá ó tún pọ̀ ju eléyìí tí ń bẹ ní ara ti tòun gangan lọ. Nítorí ìdí èyí, ibi tí yóò ti lọ ṣiṣẹ́ tí òkìkí rẹ̀ ó sì fi kàn káàkiri gbogbo àgbáyé òun ni Àgélú, wípé kó máa lọ sí ibi tí wọ́n ń pè ní orí òkè Àgélú. Bàbá Agbọ́jésù wá bi bàbá Orímọládé wípé ṣó mọ ibi tí wọ́n ń pè ní Àgélú? Òun ò mọ bẹ̀ rí. Mósè Orímọládé ní òun náà ò mọ bẹ̀ o, ṣùgbọ́n ibi tí Olúwa sọ yìí pé kí bàbá lọ tẹ̀dó sí nìyẹn. Báwo làwọn ó ṣe wá mọ bẹ̀? Mósè Orímọládé ní àwọn ẹ̀mí mímọ́
yóò ṣe amọ̀nà rẹ̀ dé ibẹ̀. Bàbá bá gbéra, wọ́n ń bọ̀. Láì fa ọ̀rọ̀ gùn, wọ́n ṣe amọ̀nà bàbá débí. Ó ní ohun tó ṣe amọ̀nà bàbá títí tí wọ́n fi dé Àgélú yìí. láti ìlú Èkó. Láti ìlú Èkó. Ṣán wọ mọ́tò ni? Kò sí mọ́tò. Ah. Gbogbo ìgbà yẹn ẹsẹ̀ ni wọ́n fi ń rìn. Ìlú tí wọ́n bá dé tílẹ̀ bá ṣú, ibẹ̀ ni wọ́n ó sùn sí. Tó bá tún di àárọ̀ ọjọ́ kejì, wọ́n ó tún ṣe kí ni? Wọ́n tún bẹ̀rẹ̀ ìrìn àjò wọn. Bí wọ́n sì rìn títí tí wọ́n fi dé ibí nìyẹn. Wọ́n wá dé ibí, àwọn mẹ́ta ni wọ́n dé bí. Bàbá wa Akíntóbi Àjàyí Agbọ́jésùmágbòyìnbó, ìyàwó wọn kan Àwáwù là ń pè é, pẹ̀lú ọmọ wọn Bọ̀yí. Wọ́n jẹ́ àwọn mẹ́ta wọ́n débí. Orí òkè ibi tí wọ́n wá wà yìí, orí òkè yẹn aago ló máa ń lù níbẹ̀ gbogbo wákàtí àdúrà pátápátá. Tó bá dago 6 ìdájí, wọ́n máa gbọ́rọ̀ aago gbọ̀ngàn gbọ̀ngàn, aago wọn ò sì ní rí ẹni tí ń lù. Màlẹ́kà yóò wá lu aago. Tó bá di aago 9, wọn ó tún máa gbọ́rọ̀ aago 12, aago 3, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo wákàtí àdúrà. Ìdí tí orí òkè yẹn fi di Àgélú nìyẹn. Orí òkè ṣé ó sì ń dún bẹ́ẹ̀ dì sìn? Kò dún bẹ́ẹ̀ mọ́ o, kò dún bẹ́ẹ̀ mọ́. Ní ayé ìgbà yẹn ni aago yẹn ti máa ń dún bẹ́ẹ̀. Orí òkè ibi tí aago ti ń lù, ibẹ̀ ló di Àgélú. Wọ́n ò dẹ̀ mẹ́ni tó ń lù. Wọn ò ní rí ẹni tó ń lù. Kábíyèsí Ọlọ́run ọba ẹ̀. So ìgbà tí bàbá wa débí ní 1933 ni bàbá débí. 1933 ni bàbá ti débí. Kọ̀pẹ́ rẹ̀ ni Mósè Olúmọládé náà ló jáde láyé. So wọ́n ti páàsì iṣẹ́ yẹn sí ara wọn. So bí bàbá ṣe ń bá iṣẹ́ ìránṣẹ́ yìí bọ̀ títí láti ìgbà yẹn nìyẹn. Ṣé rí bàbá Agbọ́jésù, màlẹ́kà Ọlọ́run ni, tí Ọlọ́run rán wá. Nígbà tí bàbá ń bẹ láyé, àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí bàbá wa Agbọ́jésùmágbòyìnbó. Tí bàbá bá gbọ̀n báyìí, wọ́n á dẹ̀ ṣubú lulẹ̀. Tí wọ́n bá ti ṣubú lulẹ̀ báyìí, ó dìgbà tí kinní yẹn bá kúrò lára wọn kí bàbá tó tún dìde. Àwọn ọmọ ẹ̀yìn wọn àkọ́kọ́, wọ́n wá ní irú àìsàn wo ni ó ń yọ bàbá lẹ́nu tó yìí? Tí kinní yẹn bá ti dé ẹ̀ẹ̀kan lọ́dún yìí náà ni. Tí kinní yẹn bá ti dé tó gbọ̀n wọ́n báyìí, wọ́n ó dẹ̀ ṣubú lulẹ̀. Tí wọ́n bá ti ṣubú lulẹ̀, ó tún dìgbà tí kinní yẹn tó bá kúrò lára wọn kí wọ́n tó dìde. Ẹ já lọ bí bàbá yìí. Àìsàn wo ní tiẹ̀ máa ń yọ ẹ̀yin lẹ́nu? Ẹ̀yin tó jẹ́ pé Ọlọ́run fún ní agbára tó báyìí. Kò sí irú àìsàn ọ̀hún tí wọ́n lè gbé dé iwájú bàbá. Tí bàbá bá gbọ́wọ́ lé lórí tó gbàdúrà fún, bó ti wù kí àìsàn yẹn ó le tó, àìsàn yẹn ó jáde. Lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìyàn ó rí ìwòsàn. Ṣé irú ẹ̀yin tí Ọlọ́run fún lágbára tó yìí ni irú àìsàn yóò tún máa yọ lẹ́nu báyìí? Ó tojú sú àwọn o. Ẹ jẹ́ ká lọ. Àwọn ọmọ ẹ̀yìn wọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí kó jọ, wọ́n bá wá sọ́dọ̀ bàbá. Wọ́n ṣe dé ọ̀dọ̀ bàbá, wọ́n dọ̀bálẹ̀ wọ̀, wọ́n ní kábíyèsí o bàbá. Bàbá dẹ̀ súre fún wọn, gbàdúrà fún wọn. Ọ̀dọ̀ yín la wá bàbá. Ọ̀rọ̀ kan làwọn ní káwọn bá wá o. Àwọn sì fẹ́ kẹ́ ẹ ṣe àlàyé ọ̀rọ̀ yẹn fún àwọn. Àwọn rí i pé nǹkan kan máa ń yọ yín lẹ́nu. Bàbá ní ẹ má ti sọ̀rọ̀. Ẹ ní sùúrù, ẹ má ti sọ̀rọ̀. Òun ti mọ nǹkan tẹ́ fẹ́ sọ. Torí pé níbi tẹ́ ẹ ti jọ ń ṣàṣàrò, òun wà ńbẹ̀, ẹ sì rí òun wà láàrin. Gbogbo ohun tẹ́ fẹ́ sọ, gbogbo ẹ̀ lòun ti mọ̀. Ẹ̀rù wá ń ba àwọn tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀. Bàbá ní ọ̀dà. Ẹ má bẹ̀rù, ẹ sá béèrè ohun tẹ́ fẹ́. Wọ́n wá ní
ohun táwọn fẹ́ béèrè ni wípé àwọn ò mọ irú àìsàn tí máa yọ yín lẹ́nu ọdọọdún láìsàn yìí máa ń yọ yín lẹ́nu ẹ̀ẹ̀kan lọ́dún náà sì ni ó ń dójú ti àwọn. Bàbá wa rẹ́rìn, bàbá ní ọ̀bọ mélòó lọ̀bọ yín? Ọ̀bọ lágídò, ọ̀bọ bí wọ́n dẹ̀ ṣe máa ń dàpárá nígbà ayé wọn nìyẹn. Ọ̀bọ mélòó lọ̀bọ yín? Ọ̀bọ lágídò. Ọ̀bọ ti tòun nìkan ó ju ti gbogbo yín yìí lọ, gbogbo wọn tún kú lẹ́sẹ̀ rìn. Bàbá wa sọ pé àìsàn kan ní yọ àwọn lẹ́nu, ohun tó ń ṣe àwọn tó ń ṣẹlẹ̀ sí àwọn ni wípé àwọn jẹ́ ọ̀kan lára àwọn ìgbìmọ̀ tó ń ṣe àkóso lórí gbogbo ayé. Ẹ̀ẹ̀kan lọ́dún làwọn máa ń ṣe ìpàdé. Tó bá ti di àkókò tí àwọn bá fẹ́ lọ sí ibi ìpàdé, kẹ̀kẹ́ iná tí ó wàá gbé àwọn lọ sí ibi ìpàdé yẹn tó bá ti ń sọ̀kalẹ̀ bọ̀, vibration kẹ̀kẹ́ yẹn òní máa ń gbọ̀n wọ́n báyìí, títí tí kẹ̀kẹ́ yẹn ó fi sọ̀kalẹ̀. Tí kẹ̀kẹ́ yẹn bá sọ̀kalẹ̀, táwọn bá wọ inú kẹ̀kẹ́ yẹn tán, tí kẹ̀kẹ́ yẹn take off tó ń gòkè lọ, àwọn máa ń ṣubú lulẹ̀ yẹn. Tí kẹ̀kẹ́ yẹn bá ti gbé òun dé àárín ìpàdé lọ́hùn-ún, wọ́n á wá rán àwọn màlẹ́kà alágbára sọ̀kalẹ̀ wá pé kí wọ́n wá surround bọ́dì tí ń bẹ ńlẹ̀, wípé nǹkan kan gbọ́dọ̀ touch bọ́dì yẹn o títí tí wọ́n fi parí ìpàdé lọ́hùn-ún. Tẹ́ bá ti rí bẹ́ẹ̀, ó yá ẹ má jìnnà sí ibẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, Olúwa fún mi lágbára, Olúwa fún mi, torí àwọn màlẹ́kà lágbára wọ́n sì wà ń bẹ̀ lásìkò yẹn. Gbogbo wọn ní kábíyèsí, àwọn ọmọ àwọn rò pé àìsàn kan ní yọ yín lẹ́nu ni o, àwọn ọmọ pé bẹ́ẹ̀ ló ṣe rí o, ká bàa lè mọ̀ wípé bàbá yìí àkàndá Ọlọ́run ni. Now ká má fa ọ̀rọ̀ gùn púpọ̀, bàbá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà ayé wọn, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni wọ́n ṣe o. Ibi tí wọ́n ti pàdé màlẹ́kà, ibi tí wọ́n ti pàdé kinní kan, gbogbo torí bàbá lè máa rìn lọ báyìí, wọ́n sì pàdé áńgẹ́lì lójúkorojú ni, kì í ṣe lójú àlá. Tí wọ́n bá dẹ̀ sọ̀rọ̀ tán, kálukú ó sì ṣe kinní láti máa lọ. So ní ọdún tí bàbá lọ tó papòdà tó jáde láyé, bàbá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun ò ní wọnú ilẹ̀ sùn. Ó ti sọ pé òun ò ní wọnú ilẹ̀ sùn. Àwọn ò ní wọlé sùn. Wàláì, Apostle S.A. Abégúndé, àwọn ni wọ́n kọ àkọsílẹ̀ ọ̀rọ̀ yẹn tí bàbá sọ wípé àwọn ò ní wọnú ilẹ̀ sùn. Ó wá di 1964, June 1964 on the 26th. Ní ọdún yẹn èmi gan wà ní Ìbàdàn. Ibẹ̀ ni nǹkan yẹn ti ṣẹlẹ̀. Bàbá wọ́n rìnrìn àjò, wọ́n ṣe àbẹ̀wò sí gbogbo àwọn ìjọ wọn káàkiri. A mọ̀ wípé wọ́n ń ṣe ìrìn àjò ìdágbére fún gbogbo àwọn èèyàn ni. Kí bàbá dẹ̀ tó kúrò, wọ́n tó kúrò ni bàbá ti sọ fún màmá mi wípé ìyá àbíyè, sọ fún gbogbo àwọn ìyàwó rẹ̀ tó kù wọ́n ṣe gààrí kọ́pọ̀ o, torí nígbà táwọn bá máa fi padà dé o, àwọn ó kó ọ̀pọ̀lọpọ̀ èrò wálé ni o, wọ́n lè rí ohun tí wọ́n ó fi ṣe àlejò fún wọn o. A mọ̀ wípé bàbá ń sọ fún wọn wípé tó nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ o, kẹ́ lè rí ohun tẹ́ fi ṣènáwó. Àwa ò mọ̀. Nígbà bàbá wa lọ, èmi dẹ̀ wà ní Ìbàdàn, mo kọ́ṣẹ́ lọ́wọ́, bàbá náà ló ní lọ kọ́ṣẹ́, iṣẹ́ printing press, ibẹ̀ lèmi wà. So gbòdì ìjọ yẹn bí bàbá ṣe dé, wọ́n dé sí ọ̀dọ̀ bàbá wa Ọbádàn, ó sì jẹ́ olùkọ́ni, headmaster ní school. Tó bá ti school dé ni wàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Now bí bàbá ṣe wá dé, gbòdì ìrọ̀lẹ́ ọjọ́ tí bàbá dé yẹn, ọjọ́ Saturday ló jẹ́, gbòdì ìrọ̀lẹ́ ọjọ́ yẹn, bàbá bá ní òtútù mú àwọn, òtútù àti àjẹ́ ṣe bá ṣẹ̀ṣẹ̀ ti rìn àjò dé nǹkan kan.
wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún bàbá, gbogbo àwọn ọmọ ẹ̀yìn kankan tí wọ́n jọ lọ wọ́n gbàdúrà fún bàbá. Níbẹ̀ ni ẹ̀mí ló ti wá bàlẹ̀ ẹnìkan nínú wọn, Apostle Olówó Òkèrè. Nígbà tẹ́mi bàlẹ̀ Olówó Òkèrè wá ń sọ wá pé ìránṣẹ́ kábíyèsí Olúwa ó ní ó lóun rí ẹṣin funfun ó ti sọ̀kalẹ̀ wá látòkè ó sì fẹ́ gbé bàbá lọ. Mo ní ẹṣin funfun yóò gbé bàbá mi lọ níbo lẹṣin ọ̀hún ti wá tí ó máa gbé bàbá mi lọ? Ẹṣin funfun kọ́, eré la pè o. Kọ̀pẹ́ rẹ̀ o, nígbà ya bàbá ní òtútù ò mú àwọn ọmọ o pé ooru òun ló tún mú àwọn. Ó sì bọ́ sọ́wọ́ alẹ́ ní nǹkan bí aago 8 alẹ́. Wọ́n á gbé àwọn síwájú ìta. Bàbá gbé wọn síwájú ìta. Ṣé rí wọ́n déwájú ìta, Ọlọ́run ló wá ní kí ọba náà kó wà ní ọ̀dọ̀ wọn nígbà yẹn. Ṣé rí ìwùyà tí bàbá dìde báyìí torí gbogbo ìgbà ìwà àdúrà náà ni aṣọ àdúrà, aṣọ ògùnwà ni wọ́n máa ń wà gbogbo ìgbà. Ṣé rí dídìde tí bàbá dìde báyìí ó kàn dàbí kí òjò fẹ́ rọ̀, kí òjò ṣú, kátẹ́gùn máa fẹ́ kó máa fẹ́ gbogbogbò. Àtọ́dá ti dé Kọ́lá dé jòjò. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o. Ó ti ṣe bẹ́ẹ̀ rí kó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kastnati á tó. A lọ láyọ̀, a bọ̀ láyọ̀. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn ó máa lárinrin o. Ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kastnati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Kastnati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́bá ti yá ó ti yá. Ọpẹ́lọpẹ́ ọba náà tó wà lọ́dọ̀ wọn tí wọ́n jọ ń sọ̀rọ̀ nígbà yẹn nìyẹn bára wọn mú ló dì wọ́n mú pé bàbá èèwọ̀ ó gbọ́dọ̀ lọ, ó gbọ́dọ̀ èèwọ̀. Tó bá ṣe báyìí lọ ó ti kó bá òun. Ìdí tó fi kó bá òun ni wípé òun èsè Yorùbá ọmọ bẹ́ńdẹ̀ lòun. Wọn ò dẹ̀ fi gbogbo ara fẹ́ràn òun o ní Òkè Ògùn. Àwọn èèyàn dẹ̀ ti mọ̀ wípé ọ̀dọ̀ òun ló dé gbẹ̀yìn, òun ló ń gba ìjọ gbẹ̀yìn ní ọ̀dọ̀ rẹ̀, ọ̀dọ̀ òun náà ló sì dé gbẹ̀yìn. Tó bá ṣe báyìí lọ táwọn ọba eré ọmọ wọn ó béèrè rẹ lọ́wọ́ òun o. Ọba náà bo ni bàbá wà. Níbo ni bàbá àwọn wà? Ọ̀dọ̀ rẹ ló dé gbẹ̀yìn. Lọ wá bàbá àwọn wá. Ayé ti kọjá tàtijọ́, ayé ti dáyé olófin dé o. Wọn ó béèrè ẹ lọ́wọ́ òun o, ó ti kó bá òun. Èkejì bí rẹ̀ tóun ó sọ ni pé ayé yìí ó ti yàtọ̀ sí tàtijọ́. Ayé ti tèlíjà ó ti yàtọ̀. Wípé Èlíjà ní tiẹ̀ yàtọ̀ sí tiẹ̀ o. Ọlọ́mọ̀wé lòun, headmaster lòun. Òun sì ti ka Bíbélì láti Genesis títí dé Revelation lòun ti ka Bíbélì. Òun ò rí ibi tí Bíbélì ti sọ wípé Èlíjà bí ọmọ yàtọ̀ fún Èlíṣà tó jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀. Wòlíì Èlíjà ò bímọ. Ẹ lè rí nínú Bíbélì láti Genesis títí dé Ìfihàn, Bíbélì ò tọ́ka sí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìwọ nísìnyí ò bí ọmọ o. Ìwọ bí ọmọ ń tiẹ̀ o. Tó bá di ẹ̀yìn ọ̀la wọ́n máa fi bú àwọn ọmọ rẹ̀ yìí pé níbo ni ojú orí bàbá ayé wa. Ìyẹn ló wá stroke ọkàn bàbá wípé òótọ́ mà lọ̀rọ̀ yìí. Bàbá bá sọ̀kalẹ̀, ẹsẹ̀ bàbá balẹ̀. Bàbá ní ọ̀dà kò burú, ẹ máa gbé mi èso ní Àgèlú. Làwa lọ bá bàbá wa kan, Apostle Omiṣore. Omiṣore yìí òun sì ni bàbá àjọ wa ní Jájò Fájìrì ní Ìbàdàn nígbà yẹn. Bàbá yẹn jẹ́ ọ̀gá iléeṣẹ́
ní rédíò Nàìjíríà Ìbàdàn. Bàbá yìí ni ọ̀gá wọn pátápátá níbẹ̀, Omiṣore, ó sì ń lo ká. Òun dẹ̀ ni bàbá àjọ wa. Bàbá sáré lọ bá bàbá Omiṣore, nǹkan báyìí máa lo ohun tó ṣẹlẹ̀. Bàbá yìí sì ní ká máa gbé àwọn lọ sí Àgélú. Omiṣore níṣẹ́ mọ̀ pé ilẹ̀ ti ṣú, òun ò lè lọ ibì kankan mọ́ ní alẹ́ yìí o. Tó bá ti di ní ìdájí ọ̀la, òun ó gbé mọ́tò òun wá tí òun ó fi wá gbé wọn lọ. Bómiṣore ṣe wá gbé bàbá wá sí Àgélú ni. Nígbà tí a máa gbé bàbá débí, a ti ránṣẹ́ sí gbogbo àwọn bàbá aládùúrà pátápátá ní Mount Zion lẹ́kọ̀ọ́, ní gbogbo kankan, gbogbo àwọn bàbá aládùúrà wọ́n ti pèsè. Ibí náà la wá sí wọn sí. ẹni wọn wọlé, báwo lẹ tún ṣe wá sí wọn? Ẹ máa gbọ́ àwò à ń bá a bọ̀. a ti lọ gbé casket kankan, pósí tí a máa fi sún sí. Pósí yẹn dẹ̀ ní all glass ni wọ́n fi pósí yẹn sí. Wọ́n á gbé wọn sínú pósí yẹn. Ibi tá a ti ń ṣe sáfíìsì lọ, tí ẹni tó jẹ́ akọ̀wé wọn, general secretary wọn, Apostle S.A. Abẹ́gúndé, ìyẹn ló wá ń sọ wípé bàbá rántí o, májẹ̀mú rẹ o, ohun tó ń fi ọwọ́ ara òun kọ àkọsílẹ̀ rẹ̀ nìyí, wípé o sọ wípé o ò ní wọnú ilẹ̀ sùn. Tó tún á ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ lọ. Arise up tó sọ báyìí, láti ọwọ́ ìsàlẹ̀ báyìí ní kinní ẹ̀ ló ti wọnú ilé wá. Ọ wọnú pósí gbà lọ fọ́ pósí yẹn. Pósí yẹn gbé sókè lẹ́ẹ̀mẹ́ta, ilẹ̀ mì tìtìtìtìtì. Gbogbo àwọn bàbá aládùúrà tí wọ́n wá sáìdì bíi ni wọ́n tò sí. Gbogbo wọn ni wọ́n sún sẹ́yìn nígbà tí ilẹ̀ mì tìtì, ẹ̀rù bà wọ́n, wọ́n sún sẹ́yìn báyìí. Àwa gan tá jẹ́ ọmọ ẹgbẹ́ lọ́hùn yẹn ni àwa tò sí. Mo káwọ́ mórí ni mo ní yé bàbá ti jí o, bàbá ti jí, ẹ bá mi gbé hallelujah, bàbá ti jí. Àti bàbá ò jí, bàbá ti lọ. A rí nǹkan kan mọ́ nínú pósí. Ṣé lálẹ́ ni? Ọ̀sán gangan ní irú wòyí báyìí. A rí nǹkan kan mọ́. Àwọn bàbá aládùúrà àwọn yẹn ni wọ́n wá mú ọ̀pá àdúrà tí ń bẹ lọ́wọ́ wọn, wọ́n wá fi ń ṣe inú pósí báyìí, wọ́n fi ń tan inú pósí wò, wọn ò rí nǹkan kan bẹ̀ mọ́. Bàbá ti lọ. Bàbá ti lọ pátápátá. Ní àwọn bàbá aládùúrà yẹn wá ní àwọn ò tún rírú eléyìí rí o. Èlíjà làwọn gbọ́ pé ó ṣe báyìí lọ o. Ẹnìkan tó tún dàbí rẹ̀ tó jẹ́ ẹnìkejì, òun tún ni bàbá gbọ́ Jésù yìí. Ẹ̀yin ará Àgélú, ẹ̀yin òkè Ògùn, ògo ńlá ni Ọlọ́run gbé kalẹ̀ fún yín yìí o. Ẹ má jẹ́ ògo yín ó bàjẹ́ o, ẹ má jẹ́ ó bàjẹ́ o. Wọ́n sọ̀rọ̀ ní táìmù yẹn. 64 ni bàbá lọ. Nígbà wá di 1990 ni bàbá bá tún dé. Wọ́n padà wá sí Àgélú. Ṣẹ́nìkan bí wọn náà fi dé ni? Ẹnìkan kan ò bí wọn, wọ́n tún wá ní. Wíwá tí wọ́n wá ní young boy. Wọn ò fẹ́ kí wọ́n dá àwọn mọ̀ wípé àwọn làwọn padà wá. Torí ńgbà tí wọ́n dé, wọ́n wá ń sọ fún wa wípé láàrin àwọn ìgbìmọ̀ táwọn wà lọ́hùn, wọ́n ní wọ́n sọ wípé káwọn padà wá, wípé ó kù iṣẹ́ kan tó yẹ káwọn ò ṣe parí, táwọn ò ṣe parí táwọn fi wá, pé káwọn padà wá láti wá parí iṣẹ́ yẹn. Wọ́n làwọn wá sọ fún wọn ní àárín ìgbìmọ̀ Ọlọ́run wípé ẹ má jẹ́ káwọn tún padà lọ mọ́ o. Ṣé ẹ mọ̀ pé ìlú ibi tí àwọn ti wá nìyẹn. Àwọn ni àwọn dẹ̀ fi ọwọ́ ara wọn tẹ ìlú yẹn dó. Àwọn làwọn dẹ̀ mọ irú wàhálà àti ìpọ́njú táwọn rí káwọn tó tẹ ìlú yẹn dó. Ẹran ẹlòmíì lọ́kọ́ lọ bá wọn parí iṣẹ́ yẹn. Wọ́n ní rárá, ìwọ tó ṣiṣẹ́, ìwọ náà lọ parí iṣẹ́ yẹn.
tó bá wá mọ̀ wípé o fẹ́ lọ kó lọ parí iṣẹ́ yẹn fún rẹ̀ á jẹ́ pé gbogbo iṣẹ́ tó ṣiṣẹ́ káwọn fagilé káwọn káńsù rẹ̀ wípé o ò ṣiṣẹ́ kankan bàbá ní ọ̀dà ẹ má fagilé iṣẹ́ òun ẹ má káńsù ẹ̀ òun lọ bàbá ní làwọn wá wọ inú ilẹ̀ lọ làwọn wá lọ sọ fún ilẹ̀ wípé ó yá gbé àgọ́ àwọn fún àwọn tó ń padà lọ sí ibi táwọn ti wà àwọn ó dẹ̀ lo àgọ́ yẹn fún 21 days káwọn tó tún gbé padà nígbà bàbá dé young boy ni bàbá ni bàbá fi wá bàbá wa kan ó sì ń wa mọ́tò ní àsìkò ìgbà yẹn ó ná Ìṣẹ́yìn sí Òṣogùn tó bá kúrò lóṣogùn yóò padà wá sí Àgélú yóò wá sùn Ìlàdó dẹ̀ ní máa ń gbé mọ́tò sí ní Ìṣẹ́yìn Ìlàdó ó páàkì mọ́tò ń gbèrò Òṣogùn níbẹ̀ ni bàbá ò tiẹ̀ wí fẹ́ anybody òun kàn lọ jókòó síwájú mọ́tò ni níbo wá jókòó síwájú mọ́tò ní dírẹ́fà ló bá lọ bá ẹni tó jókòó síwájú mọ́tò pé alàgbà níbo lẹ ń lọ bàbá ní òun bí òun pé ibo lòun lọ níbo ni mọ́tò yìí ń lọ Òṣogùn lòun ná sí Àgélú bí mọ́tò yìí ń lọ gangan ibẹ̀ náà lòun ń lọ ibi tí mọ́tò yìí ó ti sùn ibẹ̀ náà lòun ń lọ nígbò dé ìyànà Akínlábí ibẹ̀ ni wọ́n ti yà sí Òṣogùn tí wọ́n ti yà sí Àgélú tó wá ní bàbá yìí pé a ti dé yànà o níbo lẹ ń lọ tí ẹ ti sọ̀kalẹ̀ ọ ní níbi tí mọ́tò yìí ó ti sùn lónìí ibẹ̀ lòun lọ wọ́n bá dákẹ́ ó lọ já àwọn èrò sí Òṣogùn nígbà ó já èrò sí Òṣogùn tán ó bá ṣẹ́rí padà ó ń bọ̀ wá sí Àgélú dídé Àgélú tó dé Àgélú tí ó páàkì mọ́tò ó bá sọ̀kalẹ̀ alàgbà yẹn bá sọ̀kalẹ̀ tó bá lọ lé bàbá àdúrà ẹni tí ó sì jẹ́ bàbá aládùúrà nígbà yẹn òun ni Abọ́dúnrìn wọ́n bá lọ bá bàbá Abọ́dúnrìn nígbà yẹn wọ́n bá ṣàlàyé fún Abọ́dúnrìn pé òun wá sí Àgélú kankan òun sì fẹ́ lò 21 days wípé tí tóun máa fi lọ títí tóun máa fi lọ òun sì ń fẹ́ wọ́n máa ṣe ìsọjí gẹ́gẹ́ bí iṣẹ́ tí Olúwa ní kò wọ́n wá sí ìsọjí wọ́n sì ń ṣe wọ́n ṣe nígbà wá kù bí ọjọ́ méjì síjọ tí kìíní tí ó fi máa pé ẹlẹ́mìí yẹn sọ̀kalẹ̀ ní ṣọ́ọ̀ṣì òun ló wá tó àṣírí ló wá ń sọ fún bí bàbá ṣe fẹ́ dẹ́sẹ̀ wọ inú ṣọ́ọ̀ṣì ló wá ń sọ pé ẹ̀yin èèyàn mi ẹ fura àlejò ńlá ń bẹ láàrin yín agbọ́jésù ń bẹ láàrin bàbá ń pé orí ẹlẹ́mìí yìí olófòfó nìwọ ẹlẹ́mìí yìí òun ò tí ì fẹ́ kí wọ́n mọ̀ pé òun ní ó sì ṣòfófó òun olófòfó nìwọ ẹlẹ́mìí yìí so nígbà tí bàbá ti mọ̀ pé ẹlẹ́mìí ti ṣòfófó tó ti tú àṣírí nígbà òde ọjọ́ kejì tèmi tí bàbá bá paradà ó di àgbàlagbà bí wọ́n ṣe wà nù fọ́tò yẹn wàláì bàbá bá pò ní ọmọdé ó sì paradà ó di àgbàlagbà bí wọ́n ṣe wà nù fọ́tò tẹ̀ ń wù bẹ́ẹ̀. ìgbà tí wọ́n dàgbàlagbà yẹn kí lẹ wá ṣe. ẹ̀rù wa bà wá la ní ìyá ẹ̀ àṣé bàbá ní ń bẹ láàrin wa látijọ́ yìí tá a mọ̀ òkìkí wa kàn àwọn àwo ní gbogbo àwọn èèyàn wa ń rọ̀ sí wa àwọn ìlú gbogbo tó kù tí wọ́n ń gbọ́ wípé wọ́n ní agbọ́jésù dé sí Àgélú ó ti padà ságélú àbírọ́ ni àbótọ́lẹ̀ à ń lọ wò wọ́n máa lóòdù mọ́tò wa abẹ́gbọ́ mi ọ̀rọ̀ ńlá ni o sẹ́rí kó tó di pé bàbá lọ bàbá wa ṣàlàyé fún wa bàbá ní ibi mẹ́ta ní Olúwa ṣe ní ilẹ̀ Góṣẹ́nì ní gbogbo àgbáyé
wọ́n ní ibi méjì ń bẹ ní ilẹ̀ àwọn aláwọ̀ funfun nílẹ̀ àwọn ọmọ Israel, wọ́n ní ibẹ̀ ní ibi méjì wà. Wọ́n ní ibì kẹta ilẹ̀ aláwọ̀ dúdú ni wọ́n lòun sí ní àgélù yìí, ibi tí Olúwa ṣe ní ilẹ̀ Góṣẹ́nì, wípé àgélù yìí sì ń bọ̀ wá tóbi, tí ó tóbi gan, tí ó gbòòrò, pé gbogbo àwọn èèyàn sì ń bọ̀ wá ṣe kí ni, wọ́n ń bọ̀ wá forí balẹ̀ ní àgélù yìí. Bàbá tún á sọ ọ̀rọ̀ kan jáde. Bàbá ní àwọn mẹ́ta ni màlẹ́kà tọ́lọ́run rán wá ní àsìkò kan náà. Wọ́n ní Mósè Olúmọládé jẹ́ kan, wọ́n ní àwọn jẹ́ èkejì, wọ́n ní Awólọ́wọ̀ ní kẹta, wọ́n ní Awólọ́wọ̀ wá gbé tiẹ̀ gba ọ̀nà òṣèlú ṣíṣe. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta táwọn jẹ́ màlẹ́kà tí Olúwa rán wá wọ́n nìyẹn. Ó kù ọ̀la tí bàbá máa lọ, tí ó máa pé 21 days, la wá sọ fún bàbá yìí pé bàbá ẹ wá lọ súre fún wa ní bẹ́ẹ̀rì o, kẹ́ ẹ tó lọ, ọ̀la lẹ ń lọ o. Bẹ́ẹ̀rì là ń pè bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣé bí Ibí náà ni, ibí ni. ṣáwọn lè wá sin síbí. Àwọn ni ibẹ̀ àwọn ni. So àwa ní ẹ wá lọ súre fún wa ní bẹ́ẹ̀rì o. Kí ló dé tẹ̀ ń pè bíi ní bẹ́ẹ̀rì náà? Ta lẹ́sìn sí bíi tẹ̀ fi ń pè bíi ní bẹ́ẹ̀rì? Ṣé ẹ mọ̀ tó mọ bẹ́ẹ̀rì ni? Gbogbo wa ń wora wa lójú. Ẹ mọ̀ tó mọ bẹ́ẹ̀rì ni? Ẹ mọ̀ pé ibi tí wọ́n bá ń sin òkú sí, ibẹ̀ ni wọ́n ń pè ní bẹ́ẹ̀rì. Ta lẹ́sìn sí bíi tẹ̀ fi ń pè bíi ní bẹ́ẹ̀rì? Sẹ́yìn lè bókù gbé ni? Alá lè bókù gbé o. Ẹ lè bókù gbé? Alá lè bókù gbé sẹ́. Kí lẹ̀ wá ń pè bíi ní bẹ́ẹ̀rì fún? Nígbà tẹ́ ẹ lè bókù gbé, kí lẹ̀ ń pè bíi ní bẹ́ẹ̀rì fún? Ta lẹ́sìn sí bíi tẹ́? Ṣé rí mi sin sí bíi ni? Ẹ wá ń pè bíi ní bẹ́ẹ̀rì. Látòní lọ ẹ gbọ́dọ̀ pè ní bẹ́ẹ̀rì mọ́, ilẹ̀ àánú ni kẹ́ ẹ máa pè. Ẹnikẹ́ni tẹ́ bá dẹ̀ ti mú wọ ilẹ̀ àánú yìí wá, ohunkóhun tó bá ti béèrè Ọlọ́run ó ṣe é. Aula Bitter Tea, ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín, èyí tó ní stone nínú, kidney stone, yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù. Òun kan náà sì tún ní o, ló ń ṣiṣẹ́ fún liver, àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a tún máa ṣiṣẹ́ fún heart, èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa, tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, high blood pressure. Bákan náà, gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà, ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden, Manchester M24 1AB, tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú. Egbògi Aula Bitter Tea, ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Pèlúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Nígbà wá di ọjọ́ kejì, ẹni tó jẹ́ brọ́dà mi yẹn bàbá Ládùrá ẹ kọ́kọ́ lọ bá yẹn. Bàbá bá ní àwọn máa bá wọn lọ. Bàbá ní ọ̀bọ lọ́bọ. Ọmọ ibi táwọn ti wá tó ní ó máa bá àwọn lọ. Ó yá lọ múra kó máa bá wọn lọ. Wọ́n máa lọ di ẹrù lóòótọ́. Wọ́n lọ di ẹrù lóòótọ́ o, tí wọ́n fẹ́ máa bá wọn lọ. Bàbá bá dákẹ́. Ẹni tó dẹ̀ jẹ́ bàbá Ládùrá ní àsìkò yẹn, Abọ́dúnrìn, ìyẹn gbé káà rẹ̀ sílẹ̀. Ó wá ní kí ẹni tí ó ń wa mọ́tò rẹ̀, Olúbísí, ó ní kí ó gbé wọn lọ. Níbo ni káwọn gbé yín dé? Wọ́n ní kó gbé àwọn dé Igbó Ọ̀rà. Ibẹ̀ ni bàbá ti ní kí wọ́n já wọn lẹ̀. Sọ̀rọ̀ mi yẹn, wọ́n bá gbé wọn. Bàbá àdúrà àṣìṣe ẹ̀gbọ́n mi, òun náà bá wọnú ọkọ̀. Ni wọ́n bá ń lọ wúrúwúrú. Ó kù díẹ̀ kí wọ́n dé Igbó Ọ̀rà. Bàbá ti sùn lọ, bàbá àdúrà èkejì mi ẹ̀gbọ́n mi, àwọn ti sùn lọ ní tiwọn. Fọ́n wọ́n ti sùn. Nígbà wọ́n dé Igbó Ọ̀rà, Olúbísí yà sí ọ̀nà kìnní báyìí tó ní kóun mú ìdí wọlé kóun kọjú sí, torí wọ́n ti já bàbá lẹ̀. Bàbá ti ní ẹ dúró fún mi bí yìí o. So Olúbísí wá kọjú sí ọ̀nà kìnní pé kóun rìfáàsì, kóun fi kọjú sí Àgélú padà káwọn máa bọ̀. Ǹjẹ́ kí wọ́n dágbére fún bàbá yìí pé tó àwa ti ń lọ dàbọ̀ tí wọ́n ní káwọn wẹ̀yìn báyìí, wọn ò rí bàbá mọ́.
bàbá ti lọ wọ́n wá ń jí èkejì mi wípé yá ṣèbó lọ bá bàbá ẹ lọ ọyá bàbá wọn lọ bàbá ti lọ. òun náà ló ti ń gbọ́ látàárọ̀ yẹn o nípa bó ṣe rí bàbá nìyẹn. wa tí wọ́n ń jẹ́ Alfred Ajayi Akíntóbi agbọ́jésù má gbóyìnbó. ìbéèrè kan àti mo fẹ́ béèrè nígbà tí wàá ń ṣe bàbá rẹ̀ sin síbi ṣé ká sọ pé gíláàsì lásán lẹ gbé síbí ni. aṣọ lásán ni ẹ̀fọ́ gíláàsì pósí àtàṣọ tá a fi bò wọ́n nìkan ló wà. iṣẹ́ wòlíì nígbà yẹn iṣẹ́ wòlíì nísìn nígbà tí bàbá yín àti sìn kí lẹ rí sí. sẹ́rí iṣẹ́ wòlíì ìgbà yẹn a lè fi wé ti àkókò yìí o. àwọn wòlíì ìgbà yẹn àwọn ò lé owó wọn ò sì lé ọlá wọn ò lé ọrọ̀. iṣẹ́ tìjọba ọ̀run òun làwọn ṣe kíni òun làwọn ń lé. tí bàbá bá ń lọ ìrìn àjò aṣọ ẹ̀wàdúà ẹyọ kan ṣoṣo ló máa wà lọ́rùn wọn ò ní míì. tí aṣọ àdúrà yẹn tó bá dọ̀tí wọ́n láti bọ́ aṣọ àdúrà yẹn tí wọ́n bá dé etí odò wọ́n rìnrìn àjò ní ẹsẹ̀ náà ni wọ́n dẹ̀rìn tí wọ́n bá ti dé etí odò wọ́n bọ́ aṣọ àdúrà yẹn wọ́n á ní kí àwọn ọmọ ẹ̀yìn wọn wọ́n bá wọn fọ̀ tí wọ́n bá fọ aṣọ àdúrà wọn yẹn tán wọ́n ó jókòó sábẹ́ igi wọ́n sá aṣọ àdúrà yẹn títí tí ó fi gbẹ. nígbà ó jẹ́ pé ẹyọ̀kan náà ló wà tí ò sí ní nígbà ó bá gbẹ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ tún gbé aṣọ àdúrà yẹn wọ́n tún lọ nìyẹn. now kò sí nǹkan tí wọ́n máa jẹ ẹ̀gẹ́ bíi àwọn àgùntàn ni wọ́n bẹ èpo ẹ̀gẹ́ yẹn wọ́n sì máa kan jẹ wọ́n sì ń ba iṣẹ́ ìránṣẹ́ wọn lọ. àsìkò yìí ò rí bẹ́ẹ̀ owó ní kálukú lé. bàbá gẹ́gẹ́ bí ọmọ bàbá wa Àjàyí pẹ̀lú ìrírí tẹ ní pẹ̀lú wọn ẹ náà pọ̀ wòlíì tó wà ń sìn àtijẹ́ ni ṣé ká wá sọ pé kò sí wòlíì mọ́ ni ẹ máa gbọ́ ṣọ́ọ̀ṣì pọ̀ orí òkè pọ̀ ojoojúmọ́ là ń gbọ́ máa bọ̀ wá tọ̀ Jésù wá tó bá ti dọ́dọ̀ ẹ̀ wàá ṣe gbá wàá ṣàwò kí ni ká wá sọ pé ó ń ṣẹlẹ̀ sà. sẹ́rí ìgbà ayé bàbá wa ó gbìyànjú pé àwọn ó kọ́ ilé ọ́fíà ni wọ́n ń gbé ọ́fíà yẹn lọ ọ́fíà wó lulẹ̀ níbo olúwa ò fi rán wọn iṣẹ́ olúwa lolúwa fi rán wọn. bàbá ní ìrìn àjò lọ sí Ghana bàbá sì ra mọ́tò Austin ní mọ́tò yẹn mọ́tò ńlá Austin ọ̀dọ̀ òyìnbó torí bàbá gbóyìnbó tọrọ mi yẹn bàbá gbóyìnbó he was a teacher ní bàbá tọrọ mi wọ́n ìtún ṣiṣẹ́ ní rélùwéè ló ń dá àwọn òyìnbó ní rélùwéè kì í ṣe pé kò gbóyìnbó ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ ni ó sọ wọ́n di agbọ́jésù máa gbóyìnbó wípé òun ò ṣiṣẹ́ tolóyìnbó mọ́ o iṣẹ́ Jésù ló kù tí mò ń ṣe o. kì í ṣe pé wọ́n lè speak in English. bàbá tíṣà ni wọ́n tí wọ́n ṣe gbogbo ẹ̀ kan speaker. so ẹ̀kọ́ ni bàbá ń fọ̀rọ̀ yẹn kọ́ wa pé. bẹ́ẹ̀ ni àgbọ̀ Jésù làwọn gbọ́ o Jésù làwọn gbọ́ ń sin o ti tòyìnbó ọ̀tọ̀ ni o. tòyìnbó tí wọ́n ti wá ra mọ́tò yẹn ní Ghana wọ́n gbé dé Nàìjíríà bíi tán dírẹ́fà tó gbé mọ́tò wa ọmọ Ògbómọ̀ṣọ́ ni ó bá gbé mọ́tò lọ bí ta fojú rí mọ́tò yẹn mọ́ látòní lọ nìyẹn títí tí bàbá fi kú ní 1964 àárí mọ́tò wọ́n wá ní àwọn ọlọ́pàá wá ṣiṣẹ́ títí wọ́n rí mọ́tò yẹn gbà wọ́n wá ní ká wá sí Ghana káwọ́ ni wọ́n sọ fún mi àti ẹ̀gbọ́n mi wípé ká wá kílèmù mọ́tò yẹn nígbà mọ́tò ṣé èmi ni wọ́n máa lọ Ghana èmi ò ibi tí mọ́tò gbé sí nìyẹn ọ̀rọ̀ mi ṣe rí iṣẹ́ ìránṣẹ́ àfi kí ẹ̀mí Ọlọ́run kó tọ́ wa sọ́nà ọ̀tọ̀ làwọn tá a pè ọ̀tọ̀ làwọn tá a yàn àwọn míì wà tó jẹ́ pé wọ́n pera wọn ni tí í ṣe pé Ọlọ́run ló yàn wọ́n ọ̀rọ̀ mi ń sìn so tí Ọlọ́run bá yàn èèyàn yóò fi tọkàntọkàn yóò fi ṣiṣẹ́ yẹn sọ̀rọ̀ mi yẹn bí ọ̀rọ̀ mi ṣe rí nìyẹn. lọ́dà bàbá àpótí ẹ̀rí bàbá wa ń kọ́. àpótí ẹ̀rí ṣẹ̀rí àpótí ẹ̀rí Ọlọ́run ló dìídì gbé àpótí ẹ̀rí yẹn kalẹ̀ àpótí ẹ̀rí yẹn ó yàtọ̀
fún gbogbo àwọn tí wọ́n láwọn ń gbé àpótí ẹ̀rí kalẹ̀. Olúwa ló dìídì sọ fún bàbá wípé àpótí ẹ̀rí àwọn ọmọ Ísírẹ́lì ló ń gbé wá sí àgélú yìí. Wọ́n dẹ̀ sọ fún bàbá wípé ìdí tí àwọn fi ní kí ibi yìí máa jẹ́ àgélú New Jerusalem, pé àpótí ẹ̀rí àwọn ọmọ Ísírẹ́lì ń sọ̀kalẹ̀ sí àgélú. Nígbà tí àpótí ẹ̀rí sì máa sọ̀kalẹ̀, bàbá wà ní orí òkè Tápà. Wọ́n lọ sí orí òkè Tápà pẹ̀lú ọmọ ẹ̀yìn wọn kan. Ọmọ ẹ̀yìn wọn tí wọ́n jọ lọ nígbà yẹn, bàbá wa wọnú ẹ̀mí bà lé bàbá. Bàbá wa ń sọ fún ọmọ ẹ̀yìn wọn wípé ó yá, pàdé àwọn ní àgélú o. Olúwa ti fẹ́ sọ àṣẹ kan kalẹ̀ fún àwọn ní àgélú. Ó pàdé àwọn. Ẹ wo ẹsẹ̀ láti Tápà. Wọn ò mọ ohun tó gbé bàbá dé àgélú yìí. Bí wọ́n ń fò ní o, bí wọ́n ń rìn ní o, tí wọ́n bá rìn díẹ̀, ìkíní yóò tún gbé wọn lọ títí tí wọ́n fi dé àgélú. Ọmọ ẹ̀yìn wọn tí wọ́n jọ lọ tó wọ mọ́tò gan-an, àgélú ló ti wá bá wọn. Ní orí òkè àgélú ló ti wá bá wọn. Ẹsẹ̀ bàbá tán nílẹ̀ tí wọ́n lọ gba àṣẹ rí yẹn ní òfurufú. Bí wọ́n lọ gba àṣẹ rí yẹn 1943 àbí nǹkan ni 1943 ni ẹ̀rí sọ̀kalẹ̀. Ibẹ̀ yẹn ó sì wà ní orí òkè ńlá níbi tí wọ́n ti sọ àṣẹ rí yẹn kalẹ̀. Olúwa dẹ̀ sọ fún bàbá wípé anybody ò gbọ́dọ̀ ní ẹ̀rí míì yàtọ̀ sí ẹ̀rí yẹn. Ṣé nílùú yìí? Ní gbogbo, ṣé wọ́n gbọ́, gbogbo ẹni tó bá jẹ́ ká gbọ́ Jésù pátá, bàbá sì ṣèkìlọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ká òun tó tá à ń pè ní ọmọ agbọ́ Jésù kò gbọ́dọ̀ ní ẹ̀rí míì yàtọ̀ sí ẹ̀rí tí Olúwa sọ kalẹ̀. Òun náà ṣe lẹ́rìí ń bẹ lókè àgélú. Ṣùgbọ́n wọn ò gbọ́, nkálukú ó lọ dá ẹ̀rí tiẹ̀ sílẹ̀, wọ́n wá sọ dídàkudà káàkiri. Bàbá, yàtọ̀ sí ẹ̀sìn bàbá, ṣé ẹ̀sìn míì wá wà tán ṣe ìlú yìí? Kò sí ẹ̀sìn míì mọ́, ẹ̀sìn Christian yìí náà ni o. Kérúbù and Séráfù yìí náà ni, kò sí kankan míì mọ́. Muslim wà ṣá. Ó kàn lè máa sùn bí o kó tún lọ o. Bóyá ó kàn wá kó wá gbàdúrà kó lò bí ijọ́ mélòó tàbí nǹkan kan kó tún. Kò sí ìkankan náà gbogbo wa. Ṣe rí orí òkè yìí, gbogbo ayé ni orí òkè yìí wà fún. Àwọn Mùsùlùmí gan wọ́n lòdù mọ́tò wá tí wọ́n wá lò bí ijọ́ mẹ́ta, ijọ́ méje. Lálẹ́ ń gbà mí lẹ́ máa gbọ́ yá Allah, yá Allah, yá Allah. Wọ́n gbàdúrà nìyẹn lórí òkè, fẹ́ máa gbóhùn wọn. Ní àwọn Mùsùlùmí gan, gbogbo àwọn ṣẹlẹ̀ ń wá, àwọn kò sẹ́ni tí ì wá. Bàbá, àjọ̀dún ọdún kan tó máa ń ṣe lọ́dọọdún yẹn, ṣé bàbá ló pa láṣẹ ni àbí báwo ni? Olúwa ló pa láṣẹ. Ó nígbà tó ń gbọ́dọ̀ wà. Ó ní déètì tó Olúwa ní ká máa ṣe àjọ̀dún yẹn. Every year July 25 to 27 ó ní a gbọ́dọ̀ máa gbé every year. Ṣẹ́tẹ̀ rí àsìkò àjọ̀dún yẹn tí wọ́n ní owó epo nǹkan tó wọ́n mọ ní ìyá yìí. Ìyáwó èèyàn wà sórí òkèlè. Owó epo ló ti wá ga yìí wà nílé èèyàn àṣírọ́ ni. Àwọn èrò wa pọ̀ tó jẹ́ pé ṣe rí ẹ̀mí wa sọ fún mi wípé kò gbọ́dọ̀ yà mí lẹ́nu torí ńgbà tí bàbá wá ní 1990 ni bàbá ti sọ fún wa wípé òun ò ní wá ní ojúkorojú báyìí mọ́ o. Ṣùgbọ́n òun máa wà lọ́dọọdún lòun máa wá. Òun ó sì máa kó èrò wá. Ó sì ń kó èrò wá. Ẹ rí i pé ọdún tí ń bọ̀ ẹ rí i pé èrò tún pọ̀ lọ́dún tí ń bọ̀. Bàbá kì í sábà gbàdúrà púpọ̀ fún ìyànjú agbára lọ. Agbára ni bàbá máa ń béèrè fún un. Àwọn òun béèrè fún mi lówó, fún mi ní kinní kan. Agbára. Bàbá ti mọ̀ wípé tí agbára bá ti dé, ògo ti dé. Tí agbára bá ti dé, ọlá ti dé. Kò sì sí ogun ayé kan tàbí ogun ọ̀tá tó lè borí onítọ̀hún mọ́.
mo rántí ìgbà tí wọ́n rán àrá sí bàbá gbẹ́ Jésù àwọn oníyẹ̀yẹ́ gàrà tí àrá dáhùn báyìí ẹsẹ̀ bàbá tán lẹ̀ wọ́n lọ hàn àrá ní òfurufú tí wọ́n hàn àrá báyìí wọ́n sì mú ẹdun àrá wọ́n sì mú sọ̀kalẹ̀ wá ṣebí agbára Ọlọ́run ni tí ò bá sí agbára Ọlọ́run ńkọ́ àrá tí wọ́n rán sí bàbá yọ hàn bàbá lémọ̀ yọ pa bàbá ni oríṣi nǹkan ni wọ́n ń ṣe sí bàbá tí ò lè ṣiṣẹ́ agbára Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ òdodo ni òdodo ẹwà yín kò ní rẹ̀ dànù òdodo lẹ̀mí Ọlọ́run ní gbé fún yín òdodo ẹwà yín ní orúkọ Olúwa kò ní rẹ̀ dànù ògo yín yóò túbọ̀ máa ga sí ni ògo yín ọlá yín kò ní rẹ̀ dànù bẹ́ẹ̀ ni kò rí agbára ọ̀run kó sì jìbò yín kó sì máa bá yín gbé. wọ́n fẹ́ bá mi gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń dá sétò yìí bọ́n ṣe ń sọ̀rọ̀ lẹ́mí mi ti sọ pé orígun mẹ́rin ilẹ̀ àánú igan ló máa fi gbàdúrà pé lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ètò Katsina Tea Sugar tẹ́ ń mú dùnnú lọ báwọn èèyàn ibi tẹ́yin náà bá wà kí dùnnú Ọlọ́run kó máa wá yín rí. gbogbo ọkàn tó ń gbọ́ tòmí lónìí tó sì ń dá sí ètò Katsina Tea Sugar yóò dára fún gbogbo yín yóò sì yẹ yín kalẹ̀ Jésù lọ wá. igun kejì la wà yìí ní ilẹ̀ àánú bàbá wa gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ètò Katsina Tea Sugar ní orúkọ Jésù yóò yẹ yín kalẹ̀ ẹ ní kàgbákò ní kò yín yóò sì dára fún yín. igun kẹta la wà yìí gbogbo ẹ̀yin tẹ́ ń lọ́wọ́ sí ètò yìí Katsina Tea Sugar ní orúkọ Jésù yóò yẹ ń dọjọ́ alẹ́. igun kẹrin ni igun mẹ́rin láyé ní o igun kẹrin ní ilẹ̀ àánú bàbá wa gbọ́ Jésù máa gbòyìnbó ibẹ̀ la wà yìí ilé àṣẹ ibẹ̀ la wà yìí ní orúkọ Jésù yóò dára fún yín. gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí ètò yìí ètò Katsina Tea Sugar ní orúkọ Jésù ibi ò ní bá yín ẹ ní pàdé àgbákò ò ní pàdé yín. Ọlọ́run ẹ̀rí Ọlọ́run àwọn bàbá wa Ọlọ́run ọ̀run ó súre fún yín. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.